Dákúgbòrè mi fún mi o, dákúgbà o bàbá. Dákúgbà o bàbá. Dákúgbà o bàbá. Àgùntàn mi, fún mi ní 50,000 naira bẹ́ẹ̀. Àmọ́ kò dé ọ̀rọ̀ sọ ọ̀kan yẹn, ó dẹ̀ ṣáájọ́ sí mi lójú. Bùrọ̀gádì ẹ̀rí ní àgbàlagbà lẹ́yìn. Ká ní mo mọ̀ pé màá pẹ́ ni, màá ti gbé bike. Má wọrí. Àgùntàn mi, fún mi ní 20,000. Ẹni tó bá ti bí dáadáa méjèèjì, ẹ̀yin gbé ẹsẹ̀ kankan sí mi ọba arúgbó ẹ̀mọ yín dì. Wá wọn fi gógó bẹ́ẹ̀ tí wọn kì í fi gún yan o. Àgùntàn mi, 45,000 naira tó wà lọ́wọ́ yẹn kó wá. Èrò níwọ̀n bẹ́yìí, ó tún ti débí. Lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ̀ nínú kọ̀mìnítì. Ìgbà tó débí kí ló kọ́kọ́ pè yìí? Àgùntàn mi, fún mi ní 5,000 naira bẹ́ẹ̀. Ó lè ọ̀fọ̀ alọ́kọ́ ló ń kígbe. Ó máa wà sórí ó máa wà sọ́run. Jọ iṣẹ́ wo ló ń ṣe nílé yìí? Ó wá lórí láyọ̀ wá wọ yàrá mi yọ síbí. Ó wá kó owó. Ó kó wà jálájọ. Àgùntàn mi, fún mi ní 120,000 naira tó wà lọ́wọ́ yẹn. Jésù Kristi, oúnjẹ tó tọ́ sí mi, màmá fi fàájà. Oúnjẹ tó tọ́ sọ́mọ, má fi fàájà jẹ. Ẹlẹ́dàá mi òun rèé o, kádùrà mi gbà o. Mi ìmọ̀ ní tẹ́ẹ̀rí tẹ́ẹ̀fì ní kì í ṣètọ́rí àánú o. Mo ní wípé kẹ́ ní sùúrù fún mi torí pé mo ṣe ń padà bọ̀ lọ́dọ̀ tí torí pé àgùntàn mi òun lẹ́yìn náà. Bàbá ẹ ló bá ìjákùtàn. Amen.